Ọlọ́run ní inna Allaha ala kulli shay'in qadir, Ọlọ́run bá lágbára lórí gbogbo nǹkan. A rí àwọn Africans wọ́n bí àfin, dúdú ní ìyá dúdú ní bàbá, wọ́n dẹ̀ bí àfin. So kí ni ìbáṣepọ̀ láàrin àfin, ẹ wo àwọ̀ àfin bó ṣe rí, ẹ wo àwọ̀ dúdú ti African bó ṣe rí. Ṣé pé Ọlọ́run fi hàn wọ́n pé kò sí nǹkan tí mi lè ṣe nìyẹn. So orí ẹni tó ti wá di pé à ń split, pé pé àwọn kan jọ bí àwọn China ṣe rí, àwọn kan jọ bí àwọn Lárúbáwá ṣe rí, àwọn kan jọ bí àwọn Òyìnbó ṣe rí, àwọn kan jọ bí àwọn Yorùbá ṣe rí, yẹn ni mi lè fèsì tó pé mi ò tí ì make research lórí ẹ̀. Ṣùgbọ́n ìpìlẹ̀ kan náà tí Ọlọ́run sọ fún wa ní Quran, òun náà ni Ànábì wa Adam alayhi salatu wassalam. So another one here. So in a nutshell, mi mọ̀ bóyá ó náà wọ́n béèrè kan tí wọ́n béèrè tí mi ti dáhùn sí o, ẹ má bínú, mo bí ẹ lè rán mi. Ṣé mo lè béèrè question kan, because nǹkan tẹ́ ń sọ mo fi bẹ́ẹ̀ ni pé ẹ ń use Quran láti prove Quran. You are saying this is the truth because my book says so. So tí n bá gbé nǹkan sí ìwé, tá bá fẹ́ prove it outside the way yẹn, a máa need bóyá archaeological evidence, bóyá ṣé àwọn characterization exist lóòótọ́, ṣé understand. And secondly, why jẹ́ pé Allah máa create me but I had to wait, wọ́n wá ṣe send the messenger come from Saudi Arabia, wọ́n wá gbé ìwé Bíbélì and Quran fún wa in a language tí kò ń ṣe títí wa. Like, it just doesn't make sense, my dear. I'm sorry. Okay man. Ṣé mo rí pé mo mention lẹ́ẹ̀kan, there are some things pé àlè kódà scientifically àlè prove ẹ̀. Ó dàbí ọ̀rọ̀ tí bàbá kan sọ lẹ́ẹ̀kan ni pé ẹ̀mí tó ń mí lára wa, pé ńbo lẹ̀mí yẹn wà lára wa, scientists kò lè prove ẹ̀. Ṣé rí gbogbo àwọn scientific kíní tí wọ́n gbé jáde yìí náà, wọ́n máa ṣe pé science gangan ó ní àwọn stages kó tó lè reach conclusion, nínú wọn náà ní experiment fẹ́ni tó bá ṣe science ní school. So àwọn experiments wọ́n ti ṣe lọ́tún lósì, ibi tí ojú wọn mọ, ibi tí mọ̀ wọn mọ, òun ni wọ́n fi ń mú àwọn outcomes yẹn jáde. Kì í ṣe pé bóyá àwọn gangan mọ pàtó nǹkan tó ń ṣẹlẹ̀, ṣùgbọ́n ibi tí wọ́n rí mọ́ ọmọdé àyíkọ́ báyìí ló ń ṣẹlẹ̀ nítorí pé ibi tí wọ́n rí mọ́ nìyẹn. Although there might be some spiritual stuff tó ń ṣẹlẹ̀ ní underground táwọn ò rí. So nǹkan tó ń try láti sọ nìyẹn pé most things tó ń ṣẹlẹ̀ tó pé àtẹ̀lé scientifically prove ìgbà wọn ni science dé. There are some things tó pé Quran ó ti sọ nínú Al-Quran ní 1400 and something years. Tó pé àwọn scientists wọ́n ṣe ń discover ẹ̀ ní ìsinmi ìkànnì yẹn. So irú oòrùn òṣùpá oòrùn tó ní pé oòrùn dúró sójú kan. So tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn scientists ní pé oòrùn dúró sójú kan, ilẹ̀ wa ń yípo ẹ̀. Ṣùgbọ́n recent research ṣe ká mọ̀ wípé ilẹ̀ lójú pé òun náà ń yí bọ̀ ni. Al-Qur'an dẹ̀ di sọ sínú Al-Qur'an pé la shamsu yanbaghi laha an tudrika al-qamara. Mọ́détọ̀ ní kẹ́ stop, mọ́détọ̀ ní táìmù yìí ti pín sálẹ̀, ẹ má bínú, mọ́détọ̀ ló sọ̀rọ̀ ń sálẹ̀. Dàpọ̀ nínú táìmù mi náà lọ ti béèrè question. Okay. Oya, ẹ jẹ́ kan dáhùn bẹ́ẹ̀ ẹ jẹ́ kan fún wa mi. La shamsu yanbaghi laha. Àsìkò náà, ẹ bá jẹ́ fún wọn 5 minutes àwọn àti ìyàwó yìí. Mo ń pọ̀ ẹjọ́ mo ní ìbéèrè kankan ni. ìbéèrè ọkàn rẹ̀ mọ́mí mo lè fi bilé. La shamsu yanbaghi laha an tudrika al-qamara. Alimafa ló ti ẹ dúró ní, ó dàgbà àfààyàn fẹ́ bí wọ́n fẹ́ ṣe tààlík lórí ọ̀rọ̀ yẹn kí wọ́n complete ẹ̀ báyìí. No, mo kàn ti ẹ fẹ́ béèrè question kan lọ́wọ́ ṣe pé nǹkan tí mọ́mí ń tọ́ra sọ ni pé àwọn believe no anything in this life, Ọlọ́run and other things pé and religion something to understand. Wọ́n dey believe pé Ọlọ́run wà, ṣé wọ́n understand nǹkan tí mo sọ. But nǹkan kan lè mi kàn fẹ́ béèrè, then I don't want her to be angry with my question. Tí wọ́n bá ti believe in it, ask something lẹ́ẹ̀kan. People think that àwọn èèyàn sọ̀rọ̀ lọ́dà community and pé don't talk about dream because àwọn àpẹẹrẹ kan wà tó pé if you want to know maybe Allah dey or not, a lè sọ. Then I want to ask her something now. Do you believe in anything spiritual, like a big jinn or something? Do you believe in it or not? I don't believe in jinns. So don't worry. It's okay like that. Damn. And also, everybody dreams. Even babies, man, dream. You don't need to be religious to dream and be separate. No. I'm not talking about dreaming again. Do you believe in any spiritual something? People can't see. Do you believe in it or not? No, I don't have proof of it. Yeah. It's because I want to know something that's big. Exactly my baby dream spiritual something. Jinn, they are living the way we are living. So understand? But not she live. Go and ask the most only ti gbale la kaide ti dori kodo. One live ba she live like this. One dey she senior to mamuyan. So since you don't believe in it, that's why you are thinking it by yourself. Then shall prove it. Okay,
Tell a prove Genie. We can't see let me make statement. We cannot see them, but they live among us. So if we cannot see them, how can you prove that they are living among us? Now, You can't even know anything about it. Let me talk, please. Since you don't believe in it, you can't even know anything about it. But if Okay, it's someone Say believe nípa ikú ìyá. Say believe pé ikú ń bẹ. sure now, she believe in that one now. Ejo, 1 second. Iku is not a belief. Iku is an any suru. Answer question. You want does not mean that you have to be a Muslim. any suru. Emma ka comment. That does not mean that you have to be a Muslim or a Christian. But you don't believe that Allah is alive. Allah is living. No. What are you talking about? I don't believe Allah exists. Say believe pé nǹkan bẹ tí ń jẹ́ kú. Down. Iku and death is an observation. Emi to lose grandparents me multi experience. Plants die, animal die, human die. That one is a fact. All over the world, nobody can deny that because we cannot any surusa experience it. But in Koti, Mr. Your first son, target only pay you cannot see these things, but they live among us. So if we cannot see it, I want him to prove how is he making the statement pé they live among us. Allah's wife ẹni sùúrù àfàmì nǹkan tó fi fún wọn 5 minutes ni pé ọ̀rọ̀ tẹjọ́ sọ pé kí ni ó wà ní Quran tí sáyẹ́nsì gbé wa tó jẹ́ pé sáyẹ́nsì ò tí ì dé ńgbà náà ó yẹ tẹ́ ní gbogbo ẹ̀ ní sáyẹ́nsì ti prove kí Quran tó sọ òun ni bàbá mi lọ́ fi fún wọn 5 minutes kékeré jọ prove ẹ̀ ó yẹ ìmà. Now, so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ń sọ̀rọ̀ pé láṣàmùsù yá ń bàgí láhàn tó dorí kàlùkọ́mọ̀rọ̀ ọlọ́run ní oòrùn kò lè lépa bá òṣùpá láíláí wọ́lá lẹ́yìn ìlú sábìkù náà bẹ́ẹ̀ sì ni òru ò sì lè lépa bá ọ̀sán wọ́n kò ló ń fi falakin years bá wọn gbogbo oníkálukú ló ń lọ lórí afárá tẹ̀. So wọ́n ṣe wá discover ẹ̀ ní ìsìn pé oòrùn náà ń yí lọ ó ń yí bọ̀ ni o kò ṣe kó bóyá ojú kan ló dúró sí. That's one. Number 2 ni wípé gbàtẹ́ pé ẹ̀ nígbàgbọ́ nínú anything spiritual ẹ má bínú tẹ bá lálàá ṣe mọ̀ pé iná ara kan ẹ máa rí pé ẹ wà níbì kan pé ẹ̀ ń ṣe kankan bẹ́ẹ̀ ẹ má bínú ara wo lẹ́ ń lò ṣé ara tó wà lórí bẹ́ẹ̀ yẹn náà lẹ́ ń lò ní àbí ẹ lára mi ń bò mí ẹ má bínú ẹ bá mi dáhùn yẹn náà ẹ má bínú. Dreaming happens in the brain. Ọpọlọ ni and that's very simple. Ó wà nínú àwọn elementary book. Any suru because number 1 babies wọ́n máa ń dream. Animals, woman dream. Humans, woman dream. She get. But and so I don't know how that proves a God because me quite understand the question. How does dreaming connect with a God? No, ẹ má bínú ìbéèrè tí mo béèrè ni pé ẹ fún wa ní proof pé inú brain ni dream wà ẹ má bínú ẹ kò fún wa ní proof. Okay, let me bring you the scientific proof. Hold on 1 second. Okay. Scientific proof ẹ náà ẹ máa mú táwọn náà ti rí wá o. látàárọ̀ àti kọjá 7,000 ẹjá gbé wọ 20,000 ẹ tàpù ẹjọ́ nítorí Ọlọ́run ẹ dákun abẹ́yìn àṣàkọ́ understand. lọ́wọ́ ẹ dákẹ́ power tap ẹjọ́ ẹ dákun nínú 7,000 yẹn mo lè prove pé èmi nìkan ni mo tàpù 5,000 bẹ́ẹ̀. Bọ́lá ọba fún yín ládá. Àmín ya Allah. Mo kí ló tó wá dáwọ́ dúró ń kọ́ kílè mi táàpù. Ẹ̀yin tàpù 15 àwọn yòókù tàpù 500. Everybody dream, whether Muslim, Christian, or religious. Let me tell you something. There's a lot of dream that téèyàn máa learn is tó dẹ̀ máa ṣẹlẹ̀ láàárọ̀ ọjọ́ kejì. And another time they don't believe it. Ayọ̀fẹ́ èmi àti Amájọ sọ̀rọ̀ tó bá fi 5 minutes mi. Ayọ̀fẹ́ ọjọ́ tí wọ́n mú proof yẹn wá pé ọmọ mú àyà mi máa mú wa. Wọ́n ti lọ mú wa. Allah's wife máa ń ṣiṣẹ́ pẹ̀lú Ayọ̀fẹ́ pé ara tí wọ́n ń lò yẹn o ibo ló ti rí ara yẹn ara tó lè fọwọ́ fi rìn káàkiri yẹn ibo ló ti rí ara rẹ̀ wà lórí bed. Ṣé mọ̀ pé a dream is not something that's always happening in reality. She gets because ẹ sọ pé àlá kan tẹ́lá ìgbà míì ó máa come true. What about ìtẹ́lá tí kò come true? What about those ones? No, any sùúrù mo máa gbé any sùúrù ẹ jẹ́ n gbé evidence wá fún yín any sùúrù. Evidence ẹni o àti pé ara tẹ́lẹ̀ lójú àlá yẹn o níbo ni ibo lára yẹn wà. Which ara are you talking about? Which ara? I'm still mean. I don't understand. Àyànfẹ́ ní dáhùn àbí kéré ẹ káwọ́ sókè. Ara ò mátà ẹ lè sọ pé bùlọ ara yẹn wọ̀ náà.
no ṣe mọ̀ pé ara kan máa wà lórí bed ara kan náà fún ma lára pé àwọn wà lórí igi àwọn wà No, báyọ̀ kò but ṣe. then unless you can prove the two different types of body that we have, you cannot say that, sir. Doesn't make No, sense. mo ní Because the dream is a sọ́nà brain lọ́kọ eléyìí àbẹ́yàn activity. ẹ dákun ẹ ṣe sùúrù ẹ jẹ́ ká jọ ẹ já sọ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ jọ sọ́nà lọ́kọ àbẹ́yàn. ọ̀nà olórí ẹ dákun ẹ ṣe sùúrù. Èèyàn ló kọ Quran, èèyàn ló kọ Hadith, èèyàn ló kọ Bible. sẹ́ni tó kọ eléyìí sọ́nà lọ́dà òun lọ́dà tí ń dírìmù. Every book in the entire world was written by men, whether you like it or not. Only when a specific Pew study, only while a specific Pew study on the mechanism of dreaming is not present in the search result, the following evidence-based finding from neuroscience and psychology explains how dreams work. ọlọ́mọ bàtí ajé. ẹ jẹ́ kán ká tán mọ́mí ẹ máa ká lọ. àmì ṣẹlẹ̀ mútu ẹ dákẹ́ má bí ṣẹlẹ̀ mútu kọ́ fi ṣetán ẹ má bínú àfa. àwọn sọ pé una try to go school na wo wá kàwé ju ẹ lọ ní tó wà lọ́wọ́ kálukú. Brain. ẹ ṣe láìkí kọ́mẹ́ǹtì báyìí. mọ́mí ẹjọ́ ẹjọ́ àyànfẹ́ ẹ máa ń ka kọ́mẹ́ǹtì mo gba àwọn èèyàn wọ ẹjọ́ ẹ tóbi ju kẹ́ ẹ máa ka kọ́mẹ́ǹtì lọ. wọ́n àyànfẹ́ tẹ́ bá ti fẹ́ ka comment ẹ mí ìtara yẹn jọ tó Ọlọ́run. ẹ má bínú ara ló kan mí. ẹ mọ̀ kí wọ́n máa lálẹ́ àṣẹ yín pẹ̀lú kọ́mẹ́ǹtì dẹ́ nǹkan àwọn tún máa tún jà. inú wọn máa dùn ẹ ti fún wọn lọ́jà sí i. kọ́mẹ́ǹtì ni kọ́mẹ́ǹtì. ẹ máa sọ̀rọ̀ lọ́jà rí. aláṣọ ìfẹ́ má bínú ẹ má sọ. mọ́mí ọ̀kùn fáàrọ̀ ẹ dákun ẹ máa ń so. Only brain activity and REM sleep. Dreaming is most prolific and intense during rapid eye movement, which means REM sleep, characterized by high-level brain metabolism similar to being awake. The brain is active but disconnected from the environment, generating a full world of conscious experiences. It is all in the brain. If somebody was brain dead completely in a vegetable state, they cannot dream. You know why? Because their brain cannot process the environment. For example, how do you know you've dreamt? Sometimes let's say you dream of the color red. It is literally in the brain. Someone try to explain it. So a beaming question earlier, it was okay, Iran is a lie. But the answer you genuinely me, they feel benefit fair, but it's a lie. You asked me, most often, yes, Loto. I was born and raised in a religious household, Christianity, la practice. But since 10 years, I have abandoned all of that. I have not prayed in 10 years. I have not fasted in 10 years. Even if I have a bad dream, I don't pray. I don't do anything over it. Because like I said, I don't see the effect of prayer. Me re-effected. sọ̀rọ̀ kí n fún yín táìmù yín again. mọ́mí ṣé mo lè sọ̀rọ̀ sí ma. ok ma ṣe mọ̀ pé kò síbì kan nínú Quran tọ́lọ̀ máa sọ pé ẹ gbààwẹ̀ kẹ́ lè ṣoríire bí ẹ gbààwẹ̀ kẹ́ lè lówó lọ́wọ́ ẹ kírun kẹ́ lè bímọ lémọ ṣe pé kò sí àdéhùn báyìí nínú Al-Quran torí pé gbogbo àwọn nǹkan tá à ń wí yìí à ń lówó à ń lọ́lá à ń ra mọ́tò gbogbo ẹ̀ nǹkan ayé yìí ni so gbogbo àwọn act of worship táwọn ń ṣe nítorí àríkìyàmọ̀ nítorí ọjọ́ nítorí tabakú tán nǹkan tá a máa dé bá àwọn gbogbo àwọn àmọ́lù tá à ń ṣe ó ti yé so ẹ má da. Ṣé mo pé tẹ́ bá ti lọ nǹkan kan wà. Like, no, how can we confirm it? Because astagfirullah, kuri, me wish on you. Shaget. But you have not been there to come back to tell us. So astagfirullah, yes. Now, mo ti gbọ́ yín mà. Hello ma, mo ti gbọ́ yín mà. So báwo lẹ ṣe mọ̀ pé my last question kí n tó answer. Báwo lẹ ṣe mọ̀ pé there is something after you pay, because you have never paid to come back. Iwe leka, because the same claim not one in Iwe Christianity, the same claim not one in Iwe Judaism, the same claim not one in many other religious texts. So how can you confirm this afterlife, Eshesa? Okay ma, ẹ jẹ́ kí wá dáhùn ma, ẹ jẹ́ kí n dáhùn ẹ̀ lápapọ̀ ma. Ṣé mo kó mo sọ ọ̀kan lẹ́ẹ̀kan, mo ní ọ̀rọ̀ nípa nǹkan tí Al-Quran wí, téèyàn ò bá ti ní believe nínú ẹ̀, kódà kí wọ́n sọ ọ̀rọ̀ 100 kan mú thousands of evidences wá ẹni ò ní gbàgbọ́. That's mo ìkan number 1 point máa kọ́kọ́ mú jáde nìyẹn. Tẹ́ ẹ bá ní believe nínú ẹ̀ kò sí wàhálà, a lè force pé kẹ́ gbàgbọ́ tá à ń sọ. Ṣùgbọ́n nǹkan táwa ní believe nínú ẹ̀ nǹkan tá à sì ń tẹ̀lé ní ìtàwọn pé òdodo lélẹ̀. Àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ní mo ń bá ẹjẹ́ ìbẹ́ ẹjẹ́ sọ délẹ̀ má bínú. Mo á sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní ẹ sọ pé nǹkan tí a bá ti proof a lè gbà pé nǹkan yẹn ó ṣe kí ni ó exist. So alátẹ́mọ́lá yẹn sẹ̀ kí n tún padà sórí ẹ̀ ara tẹ fínlá yẹn ṣe pé ara kọ́lé mọ́ wà lórí bẹ́ẹ̀dì ara tẹ fínlá yẹn gangan níbo ni ara yẹn wà níbo ni ara yẹn níbo lẹ ti rí ara tẹ́ ń lò yẹn lójú àlá yẹn ṣe pé nǹkan tẹ́ pé ẹ̀yin náà ti actualize ni
ṣùgbọ́n kò jẹ́ pé in the dream ni ara yẹn gangan níbo lára yẹn wà number one. Number two ni pé ẹ̀mí tẹ́ ń lò yìí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ má bínú ẹ fún mi ní scientific proof pé ibi ìbàlẹ̀ ló ti ń jáde ibi ìbàlẹ̀ wà nínú ara yín ẹ mú jáde. Him will respond. Ìbéèrè yẹn ò le. Okay, no problem. Now, Gbogbo ilé o, Mummy of Kufa, salamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣe ẹ̀sùn àmọ́ science àmọ́ bí voice ṣe ń jáde lára. So you can go ahead, my dear sister. Mi ò sọ pé voice o ní ọ̀rọ̀, I'm not saying voice. Ìyẹn lè ṣe báyìí, àwòrán tẹ̀ ń sọ yìí pé lẹ́yìn tẹ̀ sọ eléyìí ló kàn bẹ́ẹ̀ sọ eléyìí ló kàn ọ̀rọ̀ yín gangan níbo ni ọ̀rọ̀ yín wà lára yín nǹkan tí mo fẹ́ mọ̀ nìyẹn àti ara tẹ́ ń lò yẹn ìbéèrè méjì tí mo béèrè nìyẹn. ṣé mo nǹkan tó ń jẹ́ vocal cords àti voice box? ṣé ti rẹ́ni tó damage vocal cords ẹ̀ àti voice box ẹ̀ rí? ṣé wọ́n lè sọ̀rọ̀? Come on, bro. Like, it's almost like Benny pé, you know, me, my boy man lo ìwé science at all. And science look being so reliable, this is all science. We are no longer riding camels. It's like you guys are updating with the world, but when it comes to your book, you still want to stick to 7th century, you know, Arabia, with all due respect. Because Shema Kotonja voice box at the vocal cords. Mommy of Kufar, evidence jáde. Evidence jáde. That's all. This is simple anatomy now. Okay. Shema Kotonja voice box. You can explain. You don't know. Ejangbe sorry screen, Mumba. alẹ́ mọ̀ láwa yìí alẹ́ ìbéèrè elementary ni kò yẹ ká fà béèrè nǹkan tí mo like Mummy of Kufar fún ni ẹ̀rí lọ́ like kọ́ máa máa pé ká sọ̀rọ̀ kí n ṣe believe tí bá ṣe lẹ́wà tí bá fún yín jábìn. ṣé kì í yẹ mi ṣe mo ti kí yín gbà tí mo débi ṣá. dákun ẹ̀yin tẹ́ ń bú ọ̀rẹ́ mi Àyànfẹ́ ẹ dákun ẹ má bú wọn. ẹ dákun Àyànfẹ́ mo rí pé ara ń bù mọ́ aṣọ lálẹ́ Àyànfẹ́ ṣé ò sí nǹkan. Àyànfẹ́ ṣe ń la oògùn Àyànfẹ́ ara ẹ ń bù mọ́ aṣọ. Wàláì bó ti gbé pẹ́sọ̀ méjì lọ wọn tí wọ́n lè dáhùn. Má bínú ọkọ mi. Mummy of Kufar ti dáhùn gbogbo question yìí. Àwọn dáhùn gbogbo ẹ̀ ò ti fà ṣe láìkẹ̀ jáde. But mo rí pé Àyànfẹ́ káwọ́ mórí ó ń bu ara jẹ kí ló dé. Orí ẹ ti dàrú ìwọ tó náà Àyànfẹ́ ní wọ̀nyí. Ẹ̀yin lè fẹ́ lo science because ìgbà tí okay tó bá jẹ́ pé Allah ló dá everybody àwọn babies tó ń bí pẹ̀lú cancer àwọn babies tó ń bí pẹ̀lú bóyá apá kan á wà missing àwọn human ló ń correct ẹ̀ now Allah yeah but no okay all of a sudden it's hereditary yet you want me to believe we all came from Adam and Eve ṣe pé kò possible you're contradicting yourself sir. Yet you want me to believe that this God made me, but at the same time, no, you inherited it. You have to pick one or the other, sir, because our humans don't share prosthetic. Quran no sọ fún wa bá ṣe máa ṣe prosthetic. Quran no sọ fún wa bá ṣe máa ṣe mọ́tò. And science don't help our develop. Ẹ wo gbogbo smartphone la ní nísìn. About 10-15 years ago, àwọn kan tó ń jẹ́ TikTok. Tí ṣe research débẹ̀ ni o. Èmi ti Go straight to the point. Fún an evidence for that law now. Fanfuzu láti ẹ̀fúnzu yìí láti sọ̀tọ̀. mo ń pọ́n dọ́pọ̀ àpọ̀ ayé. Ẹ ti gẹ́tẹ̀. Ẹ kò máa mú point wa. Ẹ kọ̀ continue pẹ̀lú evidence yìí máa ẹ̀jọ̀ tó lọ kẹ́jẹ̀ pé ó yé wa pé wọ́n sọ síbẹ̀ ni àárí ibi tí wọ́n ti sọ but ẹ̀yẹn continue pẹ̀lú evidence fẹ́ mú wá máa. ṣé èmi ò fẹ́ ṣe science lesson síbí báyìí o. Àkọ́rá ìwé kì í yá mi bàbá mi. Ṣebí gbogbo ṣe science a little bit. It's almost like you are denying pé this is a factual thing. You have it. Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ right now. Òun ló ń ṣiṣẹ́ right now as we are speaking. Science dẹ̀ ti explain ẹ̀ fún wa. Ẹ jẹ́ sáré. Gògóńgò yín ló ń jẹ́ Adam's apple. Only what are vocal cords? Only your vocal cords are two bands of muscle inside your voice box. It allows you to vocalize or make sounds. Your voice box sits stop at your windpipe, your trachea, the tube that allows airflow from your lungs when you breathe in, inhale, and breathe out. Your vocal cord opens and scream into crack. Something can flow freely. When you speak, your vocal cords close by meeting in the middle and of your exhaled airstream and vibrate. The vibration is what creates the sound of your voice. Any medical student can tell us that we're wrong. Okay, ma. Ẹ má bí lórí nǹkan tẹ́ ẹ̀ka yìí mà. Ṣé mo pé nǹkan tó ń ṣàlàyé fún wa ni pé téèyàn bá ń sọ̀rọ̀ nǹkan báyìí ló máa ń ṣẹlẹ̀ nínú ara. Ṣé mo pé nǹkan tẹ́lẹ̀ ń sọ fún wa nìyẹn?
ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ gangan níbo ni wọ́n fi pamọ́ sí láàrin wákàtí kan sí ìsìn Only your vocal cords are too Motika now. Your vocal cords are too but any it's not making vocal cords. Motika only your you know what? Majaka lomi so ele engage lomi because I'm tired. Only Motika you ka gbogbo e dele ni. It's there. I'm sorry. He's just explaining the it tells you what the vocal code is and then it tells you what it does. That's what I read out. Stop it, sir. That's gaslighting. It's on the screen. Everybody gets. Eka. I'm sorry. Mo ní ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ jẹ́ ká ṣe báyìí. Ó ẹ máa gbọ́ dáàdì wa. Mọ́mí of Kufa tẹ́ bá ti ń ka ẹ jẹ́ kó máa tú kó lè understand it. So ibi tí wọ́n bá ti rí tú tí wọ́n bá ti mọ́mí of Kufa yìí máa kà á kẹ́kẹ́ máa tú sí Yorùbá dáàdì wa. Ká lè understand it dáadáa ẹ bá wa ṣe báyìí. Ẹ má bínú ṣe mọ̀ pé àwọn terminologies kan wà nínú biology tó pé you cannot say it in Yorùbá ṣe mọ̀ bẹ́ẹ̀. Go ahead. It's getting boring, Jerry. Yeah, it's boring. I can't be bothered anymore. So, Alimon Faluti, kí lẹ fẹ́ fàyọ gan ipe prove bá ṣe ń sọ̀rọ̀, àbí? Nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ìbéèrè tí mo béèrè lọ́wọ́ ni pé mi ò ní pé kí ló máa ń ṣẹlẹ̀ tó bá ń sọ̀rọ̀ ṣe pé nǹkan tó kàn yín sìn àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ nínú ara tó bá ń sọ̀rọ̀ nǹkan tí gbogbo eléyìí sọ ń pa ẹnìyẹn gẹ́gẹ́ bí àwọn scientists bí wọ́n ṣe observe. Yes. Ṣùgbọ́n nǹkan tí mo béèrè lọ́wọ́ ni pé ọ̀rọ̀ tí wọ́n sọ gangan bí mi ṣe sọ̀rọ̀ yìí tí mo ń sọ àwọn words tí mo tó ń jáde lẹ́nu yìí ibo lọ tọ́jú ọ̀rọ̀ yẹn sí lára wọn nǹkan tí mo béèrè lọ́wọ́ nìyẹn. Ibo lọ tọ́jú ẹ̀ sí. Ìkọ́ tẹ̀ ń sọ fún mi ló jẹ́ kí n mọ nǹkan tí màá fi fún yín lé sí bàbá mi. Ẹlẹ́kejì mo béèrè ni pé tí wọ́n bá lálàá wọ́n ní pé àwọn ò ní believe nínú any spirituality máa béèrè lọ́wọ́ pé tí wọ́n bá láàlá ṣe pé ara kan ló máa wà lórí bed tó ń bá sì lálàá pé àwọn wà níbi kan ara kan náà ni wọ́n máa lò lójú àlá yẹn pé àwọn ṣeré pẹ̀lẹ́ nìkan àbáwọn gbá nìkan létí àbáwọn ṣe kíní kan pẹ̀lẹ́ nìkan ara kan náà ara yẹn níbo ni wọ́n ti rí ara tó ń lò lójú àlá yẹn ẹ̀kejì tí mo béèrè lọ́wọ́ nìyẹn. Alimon Faluti ẹ jẹ́ kí n kọ sáyé dání lóhùn ẹ má bínú Mọ́mí Okufa will you allow me just to respond in 1 minute to me. Please go ahead. Ṣé àwọn ìbéèrè kan wà tó jẹ́ pé tá a bá ń béèrè ó máa dá wa padà sẹ́yìn and move forward but ẹ jẹ́ kí n kọ fún yín ní short analysis tẹ́ bá sọ yí pé ẹ mọ̀ kó tó pè ní hallucination tí wọ́n bá hallucinate. Àlàkàyà ni lọ́ bá ń pè. Ẹbí ò mọ lárúbáwá yẹ ká sọ èdè tí gbogbo àwọn èèyàn gbọ́. Ìrànràn. Ok ẹ mọ̀ kó tó ní tí wọ́n bá ní dementia ṣe ti gbọ́ rí. Mo gbọ́ dementia kí èèyàn máa tètè gbàgbé nǹkan àbí. Right kò ṣe kí wọ́n tètè gbàgbé nǹkan nìkan ó go more than that kò ṣe kí wọ́n tètè gbàgbé nǹkan ni so tẹ́ bá wá ní ẹ̀yìn kan tí èèyàn bá ní dementia ẹni tó ní dementia ó lè máa bá yín sọ̀rọ̀ sí ní kó bá ní òun fẹ́ lọ school ọmọ 70 years old kó ní òun lọ school ọ̀ kó máa pe ọmọ 8 years old ní mọ́mí òun ní moment yẹn ó lè máa rò lọ́kàn ara ẹ̀ wípé òun lọ sí primary school lọ́wọ́. Ok òun náà ló ń ṣe odi náà àbí àtọ́dí. Odi kọ́ dementia ò ṣe odi ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ so tẹ́ bá ní dementia yẹn sìn tẹ́ jókòó ẹ̀ sùn báyìí o ẹ̀ sùn but brain yín sọ fún yín wípé brain yín process ibi tí brain yín lè process mọ́ lákòókò yẹn ni wípé ọmọ kékeré ni yín brain yín wá ń sọ fún ọmọ ẹ̀ tó jẹ́ ọmọ ọdún 10 ó ń pè ní my mommy ṣe mọ̀ wípé ara kan ni brain yín bá ṣiṣẹ́ ń gbà yẹn so brain yín ló ń picture ló ń jẹ́ kó dàbí ìpara kò sára kankan bì kan ara yín náà lẹ ṣì wà brain yín ló ń function òun ló ń malfunction bẹ́ẹ̀ yẹn tẹ́yìn bá wá sọ pé ẹ sùn ara yín kan ó ń sáré ń bì kan brain yín ló ń process yẹn fún yín ara yín sì dúró síbi tó wà fún àpẹẹrẹ ẹ ní sùúrùsà tẹ́ bá sùn tẹ́ ń pariwo lójú àlá tẹ́ wá ń ké tẹ́ wá jáde tẹ́ bọ́ ẹkún lójú ara yín ké níbi tẹ́ ti ń bọ̀ ẹkún yẹn náà ẹ ké physical body yín sì wà ń bẹ̀ sọ̀rọ̀ mi yé yín brain ló ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn another example tó bá yá yín lè kan náà. Tọ̀ sára lójú ohun tẹ́ máa bá tọ̀ lára yín lójú ayé. Tó bá yá yín lè kan náà sìn ẹ máa rí pé ó máa send signal brain yín máa send the signal sí body yín máa send the signal sí tissue máa send it sí brain àwa react ara yóò lọ bí kankan the same body remains the same body but in terms of spirituality or nígbàgbọ́ nínú Quran and Bible and the rest let lè máa misinterpret them for science tells you that it is your brain that is working in that direction so ara kankan ò sí níbi kankan fẹ́ni tó ní dementia ara ẹ̀ náà lára ẹ̀ ṣùgbọ́n ọpọlọ ẹ̀ ti wà tampered iṣan kan ti gé nínú ọpọlọ yẹn kò lè rántí mọ́ bọ̀ lẹ́kọ̀ọ̀kan ọpọlọ yẹn máa ṣiṣẹ́ dáadáa ó máa rántí
tẹ́ bá tòwé sínú shelf tí ìwé yẹn wá ní stage by stage ibi tí wọ́n bá túwé yẹn dé ńjọ́ yẹn ní ọpọlọ yẹn máa ṣiṣẹ́ dé. That is an example, sir. So ẹ má lọ fà lórí question tẹ́ ń béèrè yẹn ó ń look bí question elementary ni. Bàbá mo ní ìbéèrè lórí ẹ̀ sá. ẹ má bínú lórí ọ̀rọ̀ tẹ̀sán sá, ẹ má bínú. ṣé wọn pé àwọn tí mo béèrè lọ́wọ́ wọn ẹ má bínú mọ́mì tí mo béèrè lọ́wọ́ wọn ṣe pé wọn ní dementia wọn sì hallucinate ó ti yé yín wọ́n sùn wọ́n lálàá pa wọn bára wọn bí kan nǹkan tí mo béèrè nìyẹn so ẹ má da kíní yẹn papọ̀ tó wọ lọ́wọ́ ẹ má bínú ohun tí mo béèrè nìyẹn ara tí wọ́n lò tí wọ́n fi ń sáré káàkiri lójú oorun yẹn ń gbó lára ẹ wà mo dẹ̀ béèrè pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ gangan níbo lọ́tọ́jú ọ̀rọ̀ yẹn sí lára wọn that's what I want to know. And then brain tó cut yẹn iṣan tó cut inú brain yẹn kí ló cut yẹn. abẹ́ dán pè pa. What go question yìí. àbí èèyàn tó pé ó lára pé wọ́n náà lójú oorun ó sì jí ó sì bá palára rẹ̀ so kí ló fà á. Bàbá lè mọ̀ fà lóti ẹni tẹ́ ń béèrè question lọ́wọ́ ẹ pé ọ̀rọ̀ tó ń sọ bó lọ́ ti ń rí it is common science wọ́n ti gbé fún yín sójú nǹkan tó ń fọ́ọ̀mù ọ̀rọ̀. no ẹ wá ń béèrè bọ́lọ́ sọ ẹ̀ sí. ó ní pé kí ló máa ń ṣẹlẹ̀ tí yóò bá ń sọ̀rọ̀ ó ní gbogbo nǹkan tí wọ́n gbé jáde lẹ́ẹ̀kan yẹn ọ̀rọ̀ tá à ń sọ gangan. ní 2018 tẹ fẹ́ rántí ibo lẹ ti lọ mú padà ibo lẹ sọ̀rọ̀ sí ẹni swiss ti jàmbá ẹ sọ̀rọ̀ kan 2019 pẹ̀lú èèyàn ẹ jọ ṣe meeting kan ibo lẹ save ọ̀rọ̀ ẹ sí. ẹ dáhùn. ẹ pé ọ̀rọ̀ past nìyẹn. ọ̀rọ̀ past yẹn náà ibo lẹ save ọ̀rọ̀ past yẹn sí ẹ sọ. ó mọ wà nínú retentive memory téèyàn bá ní. So ẹ̀yin mọ̀ pé brain box wà níbì kan àbí ẹ̀yin gbà pé retentive ẹ̀yin gbà pé brain. ìṣèpọ́nà ló dára ká yìí ẹ má bínú ẹjẹ sọ tẹ́lẹ̀ ẹ má da ọ̀rọ̀ bọ̀rọ̀ yín mọ́lẹ̀. ẹ fi ansa yẹn ansa nǹkan tẹ̀ bí lọ́wọ́ mọ́mí of Kufuru yẹn. ok ṣé kọ́tẹ́ ń sọ sí ni pé gbogbo ọ̀rọ̀ yẹn pátápátá inú làákàyè ni wọ́n tọ́jú ẹ̀ sí ṣé kọ́tẹ́ ń sọ nìyẹn. Your brain cells mo sọ ló ń ṣe gbogbo iṣẹ́ lára yín. ẹ máa gbọ́ bàbá mi ọ̀rọ̀ tí n bá sọ fún yín lè fi máa mọ èsì tẹ́ fẹ́ fún mi kò ṣe ok ẹ mọ nǹkan tó ń pè ní pé wọ́n tọ́jú ọ̀rọ̀ ẹni sùúrù mo rẹ́kọ̀dù kan kalẹ̀ ẹni sùúrù dájú mi ẹ sáré fún mi 1 minute mo rẹ́kọ̀dù késẹ̀tì kalẹ̀ ẹ máa gbọ́ mo rẹ́kọ̀dù késẹ̀tì kalẹ̀ ní pé késẹ̀tì nǹkan tí mo fẹ́ kó sọ ni ó yẹ mo wá play rẹ̀ ọ̀tọ̀ lèyún ẹ sọ̀rọ̀ fún mi ẹni mo yá wèrè mo yá wèrè báyìí mo wá wọn pé kí ni mo lè fi dá a padà fún yín ó yẹ inú bú èmi náà mo ti wọ́n pé kí ló yẹ kí n fi dá a padà fún yín nǹkan tó máa bọ̀wọ̀ yẹ mo ni màá fi dá a padà fún yín kò yé ọ̀rọ̀ tẹ́ bá sọ òun ni màá gbé padà kò yé yí báyìí. ẹni wọ́n sì fún lẹ́ran jẹ lójú oorun báwo ló tún ṣe ń bẹ̀ràn lẹ́nu ara rẹ̀ ń gbòòjì. salamu alaikum. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n dá sí program náà. àwa bìlíìfù ń pa spiritual kò sọgbọn. brain náà ló tún ó ní tissue ó ní àwọn sẹ́ẹ̀lì kan tó ń gbé wá fún ẹ má bínú ṣé ò nórú ìdáyà. ṣé máa fún mi time ni alimọ faluti. ẹ jọ̀ọ́ kí ó sì kan fún mi time kí n fi béèrè àwọn ìbéèrè mẹ́jọ. now gbogbo alárí tọ́pìkì náà wọ́n ní ṣé iná àti àlùjánnà ṣó wà so àtìbẹ̀ náà ti lọ sórí Adam wọ́n dẹ̀ lọ lórí pé àṣọlọ́run wà àti gbogbo nǹkan tó jọmọ́ pé tí science ò lè prove ṣorí ẹ̀ náà la ṣì wà. So nínú time mo fẹ́ kí mo máa bí kí ni orúkọ wọn mọ́mì so kí wọ́n. ó ní mo ọtí mọ́mì of Kofa o. ó wà okay so kí wọ́n unmute kájọ have small conversation please. Àkọ́kọ́ ni pé ìbéèrè mi àkọ́kọ́ ni pé ǹjẹ́ ẹ gbàgbọ́ pé Ọlọ́run wà? Kí ló tẹ́ fi gbàgbọ́ pé Ọlọ́run wà? Ẹ ṣe sùúrù ẹ confuse gbogbo àwa tá wà ń bì kí gbogbo akádẹ máa tẹ̀lé yín pé náà kò sí nǹkan tó ń jọ lọ. No, I'm not here to convince you. Okay, purpose meaning kì í ṣe pé mo fẹ́ convert you from Islam. Everybody has freedom of belief. No. Ẹ can answer, please. Okay, I mean, bóyá ẹ sọ̀rọ̀ yín tán dẹ̀ máa wá respond. In short ni pé ẹ lè convince wa bí. Ṣé tèmi bá convince yín ṣe máa gbọ́? Tí máa fún yín maybe a convincing evidence for you to believe. I don't need Mr. Nuru. Atheism any sùúrù. ẹ sọ̀rọ̀ mínítì yìí tán tẹ́ bá fẹ́ kó sọ̀rọ̀
ẹ̀wọ̀n lè No, máa sọ̀rọ̀ lọ́wọ́ kẹ ṣọ́ọ̀tì wọn ẹ máa gbọ́ tẹ bá You're ṣọ́ọ̀tì shutting me down. You're not letting me wọn ò mọ̀ answer. ṣe wọn ò mọ̀ ṣe justify ṣe wọn ò mọ̀ wá àwọn ẹjọ kan báyẹn ṣe ẹjọ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. èmi táìmù mi ni ṣó ti yé táìmù mi ni in tó dẹ̀ wù mí bí mo ṣe fẹ́ kán lo táìmù mi ni ṣó ti yé àwọn náà lè ní táìmù wọn padà kán wá ní òkè kí n mute kán máa bí mí ní ìbéèrè ṣó ti yé ó clear gan. So now ǹjẹ́ ó wà òkè kẹ́nìkan dé kó wá ní ilé yìí o ó kọ́ra rẹ̀ ṣó possible ṣé tẹ́nìyàn bá sọ bẹ́ẹ̀ sórí ẹ̀ gbálẹ̀ ni àbí kí ló mú ẹnìkan dé ó ní ilé tẹ̀ ń wò yìí ilé yẹn kọ́ra rẹ̀ ṣé ká gbọ́rọ̀ sẹ́ni ẹlẹ́nu mọ́mì ẹ dá mi lóhùn ẹ on mute now. ẹ dákun ẹ lo táìmù yín tán kẹ́ béèrè béèrè tó so dábàá fún wọn táìmù káwọn náà fi dáhùn ẹ dáhùn kó má jẹ́ Okay. kó má rọ̀. ṣe rí àkọ́kọ́ ni pé gbogbo nǹkan kọ́ ni science proof when we say science science goes with experiments Let's start, observation guys. Ẹ jẹ́ ká tap, ẹ jẹ́ ká analysis 20,000. that is what we call science. Science lè explain bí mọ́tò ṣe ń ṣiṣẹ́ but science ò lè ṣàlàyé engineer tó ṣe mọ́tò ṣòtíyé but science lè analyse ẹ̀ wọ́n lè observe ẹ̀ ìpè àmọ́tò nǹkan báyìí physics nǹkan báyìí science lè explain yẹn. Àkọ́kọ́ wá ni pé ayé yìí tẹ̀ ń wò yìí ayé yìí nípìlẹ̀ kò ní bẹ̀rẹ̀ àbí sorry ayé yìí ó ní ìbẹ̀rẹ̀ before ayé kò sí ti we have big bang theory in science ṣòtí in tó wá ní ìbẹ̀rẹ̀ before ìgbà tí kò sáyé number one kò sí space kò sí time has beginning ṣòtí time tamani time has beginning before there is nothing like time. So are you telling me now that coincidence àbọ̀ sọ fún mi ọ̀kan sọ fún mi pé ó kàn create rẹ̀ no ẹni tó wà tó jẹ́ pé time kò lò nígbà ìgbà àsìkò rẹ̀ he is timeless òní ọlọ́run tó dá yìí ṣó ti yé so nínú àwọn oní ìjìnlẹ̀ nínú nǹkan tán fi wà convince tán fi sọ pé ọlọ́run wà nìyẹn ṣó ti yé so ọlọ́run yìí ló wá dá gbogbo nǹkan èmi wá fẹ́ kán sọ fún mi bóyá ọ̀nà tán lè fi convince wa pé àkóso ọlọ́run o but ọlọ́run ó wà nítorí pé ayé kò dára rẹ̀ òkun ò dára rẹ̀ ẹ̀dá kankan ò dẹ̀ dára rẹ̀ ṣó ti yé ọlọ́run ló dá gbogbo nǹkan tí ń bẹ nínú ayé simple in short salaam alaikum. Waalaikum salam. Ulaya jazakumullahu khairan. Now have my turn, please. Waiting for your time, we. Please. Number one, the definition atheism is just somebody that does not believe in the existence of God or gods. Very simple definition. Ẹni tí kò gbàgbọ́ nínú God àbí gods, multiple and plural. Simple. Number one, mi ní ìwé kankan tó kọ sí mi láti wá present fún yín. Mi ní laws kankan tó sọ pé kí n má ṣe kíní, kí n má ṣe gbá, kí n follow 10 commandments. I don't have that. So number one, mi wá síbí bá láti convince anybody. Àwa àwọn ṣe dá wà ní atheism. I'm just on my own personally, just like ẹ̀yin náà ní belief in Allah personally. That's it. As you have freedom of belief, I should have freedom of disbelief. I think that's fair. Number two, nǹkan tẹ́ sọ pé ṣé ẹni tó bá wá tó bá sọ pé ilé ìkọ́ ààrẹ o ṣé ni ẹ máa ní làákàyè? I mean, I don't even know how to answer that question because observation, ẹ̀yin lẹ sọ lẹ́nu pé science is on theory, is on test, is on experiment and observation, which means pé a lè test, a lè repeat, we can actually bring it to life. Ẹ wo bí gbogbo a ṣe ń sọ̀rọ̀ internationally right now. Chemo, how much work ló máa ti lọ behind it, and we are progressing and moving forward. Some people are working overseas from their home in Nigeria, from their home in China, from their home in the UK because of what? Science. Science proclaims that you are all-knowing, but Allah subhanahu wa ta'ala claims to be all-knowing. It's suffering, it's observation, it's test, and it's theory. Now, anybody to say this house built itself on its own, of course, it wouldn't make sense. You know why? Because I'm a human, you are a human. It's really uncompleted building, èmi náà ti rí. Etiri mechanic don't fit tires motor. So in content, you don't need to even make that analogy because it's not a belief system. It is real life. You experience it just like I experience it. It's very simple. So I think it's a very terrible analogy to make, with all due respect, because
Allah is not observable. We cannot test Allah. We cannot experiment Allah. All you have is the word and the sunnah of Rasulullah sallallahu alaihi wasallam. And that is a belief system. Oyinbo sọ pé belief is to accept something without proof and evidence. Ibẹ̀yìn faith ti wọlé. Faith and belief, they work together. Faith is something you hope for. Belief is something that I accept without proof or evidence. Because right now, without the Quran, without all these books, all these hadith, how you don't have proof. It's a belief system. You cannot prove to me that the Prophet went to the heaven. You cannot prove to me that the Prophet even did anything. All you have is books to follow. And for me personally, as an atheist, I don't need a book to tell me that to be a decent person. Because religion got to cause. It's all been chaotic. Chaos. Even right now, it's still going on. Religious war. Funkene. Atheist to me, I don't advocate for war. I'm a humanitarian. I don't believe in chopping people's hand off when they steal, according to some people's religion. I don't believe in kamakweru, according to some religion. I don't think human being should have to suffer because a God says so. My God said this, my God said that. It's just clashing. It makes sense for me. So that's why I stay out of the religion belief system. It makes sense. And to me, why illogical? Virgin birth, that's all. Mary gave birth to Joseph. Holy Spirit came on top of her. You have the Trinity, the Father, the Son, the Holy Spirit. But guess what? Anywhere you have a father and a son, automatically, common sense will tell you that came from a woman. Because only women can give birth. Men cannot give birth. Of course, man, the sperm of the man is required, of course, and the egg of the woman, no problem. I can agree to that. But women give birth. Ewaso, Father, Son, Holy Spirit. Where are the women? Teba were patriarchy to one in Abrahamic religions. I'm sorry, with Judaism, Islam, and the Christianity, they all don't like women. The consequences are different. Islam is a prime example. A Muslim woman can only marry a Muslim man. She cannot marry a Jew and a Christian. But a Muslim man can marry a Jew and a Christian. He can have 4 wives. He can have concubines. He can do this. What about the women? So I just feel like I need logic. I don't need belief system. I don't need, inshallah, God willing, living my life on something I don't know. Ọ̀dà ìpè táìmù wọn ti pé o. Bẹ́ẹ̀ ni táìmù wọn ti kú. Okay, humanist. Ẹ fún mi táìmù padà ẹjọ́. Ẹjọ́ ó máa lọ di debate. Ó máa lọ di debate. Ẹ jẹ́ kí ẹlòmíín náà tún yàn padà yìí kàn yín. Ó yí biribiri kàn yín. Ẹ ṣé o, mo kí gbogbo wa lọ́tún lósì o, mo kí wa pé a kú bí ọjọ́ ṣe rí. Ṣẹ́rí màá sọ̀rọ̀ ní ọ̀nà méjì, màá dẹ̀ sọ kékeré kan nípa ti topic yẹn. Now, nípa ti pé ẹnìkan béèrè lókè pé báwo ni ọ̀rọ̀ tí à ń sọ pé báwo ló ṣe ń ṣe ń pé níbo ló ti wá tí ò bá ń ṣe ọ̀rọ̀ tí ò bá ń ṣe wípé bóyá bí supreme being kan wà tí kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Supreme being kankan kò ní anything ṣe pẹ̀lú bá ṣe ń sọ̀rọ̀. Ẹ má jẹ́ ká tanra wa. Nítorí pé bí a bá ti ṣe bí ọmọ kékeré, ẹ rí wípé láti kékeré yẹn nǹkan lọ́ǹgẹ̀ ò tí ì lè máa expand. Tó bá fẹ́ sọ̀rọ̀, tó bá ti lanu báyìí, ear, there must be a relationship between the ear and your lung. Tó bá ti lanu kó tó báyìí, brain yẹn máa sọ fún lung yẹn pé ọ̀gbẹ́ni expand, someone want to say something. Ní ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ máa jáde kó tó. That is why tó fi jẹ́ wípé when you have a very high sound like e, wà ẹ́ rí wípé ìyẹn máa sound ju tó bá ṣe bóyá ó bá ṣe fẹ́ sọ̀rọ̀ ó máa form nǹkan tó fẹ́ sọ yẹn. Ìtorí ẹ̀ ní ọ̀rọ̀ ní abd ṣe wà. Bó bá ṣe lanu ẹ̀ báyìí, the shape of your lips will tell you the kind of sound that is coming from your mouth. So it has nothing to do with supreme being. Tó bá jẹ́ pé it has something to do with the supreme being, that means pé àwọn ọmọ òkókó bó bá ṣe bí wọn báyìí ló yẹ kán ti máa sọ̀rọ̀. Bó bá ṣe ń bí ọmọ òkókó báyìí ló yẹ kán ti máa sọ̀rọ̀. So since tó ti jẹ́ wípé ọmọ òkókó ò lè sọ̀rọ̀, ọmọ òkókó need to learn from the environment, learn the shape of the mouth, hear the sound. Once you hear the sound, your brain will tell you how your lung will open. Bí shape ẹnu ẹ ṣe máa ṣe rí ló máa ṣe process ẹ ló máa fi di ọ̀rọ̀. Mi ò ní much time. Now, ẹlẹ́ẹ̀kejì tí mo máa sọ̀rọ̀ lé lórí ni ọ̀rọ̀ wípé ṣé ẹnìkan ní àtòdì. Okay, tó bá jẹ́ pé it's a defect.
tí odi bá wà it's a defect ìyẹn ń ṣe normal kìíní defect ni tó bá jẹ́ wípé lóòótọ́ ẹnìkan wà tó jẹ́ supreme being tí ó ń fún èèyàn ní ọ̀rọ̀ tó save ọ̀rọ̀ kan sí ibì kan we should see wípé láti ìkókó lọmọ máa ti máa sọ̀rọ̀ tó bá dẹ̀ jẹ́ pé bóyá supreme being kan ló ń fúnyàn ní ọ̀rọ̀ ni that means pé we human we are also supreme being because when you train a large language model with couples bóyá thousands millions of something if you train a ChatGPT ìwọ béèrè question lọ́wọ́ ChatGPT tó bá ní sọ fún ẹ that means it has memory tó ń store sí when we are now talking about the past tense human being a ní memory tó ń store nǹkan for the future nǹkan tó bá ti ṣe you have the experience because this brain is processing a lot of information at the same time so there is nothing like supreme being ní ibẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì tí nípa ti iṣẹ́ iná àti àlùjọ́nà wà kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ reason ni wípé gbogbo nǹkan tó kọ sí inú ìwé fallacy ni ẹ jẹ́ ìbéèrè tá a máa kọ́ béèrè lọ́wọ́ ara wa tẹ́ bá lọ wo inú ìwé àwọn kan wọ́n ní ọjọ́ kẹfà ni wọ́n dá Adam àbí ní ọjọ́ karùn-ún àti ọjọ́ kẹfà yẹn how many a day nìyẹn ṣé a day náà ni lóòótọ́ àbí millions of days tó bá jẹ́ pé a day náà ni lóòótọ́ then it has nothing to do with nǹkan tó ń ṣẹlẹ̀ ní ayé do you know how many millions of years tí dinosaurs ti lò kó tó di pé human being wá sílé ayé ó dẹ̀ sọ wípé nígbà tó dá wọn tán láfta kìíní kan ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún ó ṣẹ̀ṣẹ̀ wá kan èèyàn ní ọjọ́ kẹfà so does that mean wípé ìgbà tó dá àwọn ẹranko yẹn bóyá ọjọ́ kẹta sọ́jọ́ kẹrin ẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá dá human tá a dẹ̀ ti rí gbọ́ wípé scientifically science has proven it wípé dinosaurs they've used 5 million years before human so àfi tẹ́ bá máa sọ fún wa wípé ọjọ́ kan ò kí ń ṣe ọjọ́ kan nínú bíbélì o àbí nínú kùránù tó wáyé jẹ́ pé ọjọ́ kan ni ọjọ́ kan then kò hold ní conceptually and níbi tá a wà ní ilé ayé yìí that history of Adam does not hold anywhere that means the concept of hell and fire does not hold anywhere tó bá jẹ́ pé ó wà ní ìlú wo ló wà torí wọ́n sọ wọ́n ní pé wọ́n wà nínú ọgbà ìdẹ̀ra ìlú wo láti máa dọ́gba ìdẹ̀ra yẹn anything that does not have any physical presence is a fallacy is a big one time ti ó ti ọpẹ ṣe. ẹ ṣeun gan ó máa ní ìṣẹ́ dákun kí á tó gbé bàbá Adífáṣẹ sókè àbí mọ́mí Dami ká tó gbé wọn sókè ẹ dákun ẹ jọ ń dúró dinosaur yẹ why are they nowhere to be found now. sir wọ́n ti parẹ́ kí ló pa wọ́n rẹ́ ẹ dákun ṣé sáyẹ́nsì prove ẹ̀ fún wa sà. bẹ́ẹ̀ ni sáyẹ́nsì prove ẹ̀ máa dẹ̀ bá yín gbé jáde sà mò ń bọ̀. kí ló pa wọ́n rẹ́ sà ẹ dákun ta lọ̀rọ̀ kàn ẹ jọ ń dúró lọ. community kan fi ṣàlàyé ẹ fún humanity community kan fi ṣàlàyé nǹkan tó fẹ́ ṣàlàyé. okay why is something like. now ṣé wọ́n fẹ́ sọ̀rọ̀ ní ìsinmi àbí kí n. wọ́n fẹ́ gbé ẹ̀rí ẹ̀ jáde. jẹ́ kí ni ẹ̀ yóò máa yí dọ́dọ̀ yín padà. okay. humanity ṣàlàyé nǹkan tó fẹ́ ṣàlàyé ẹ. mo fẹ́ wo fídíò mo fẹ́ play fídíò science in Yorùbá tẹ́ bá lọ wá wọn ní. ṣé understand nǹkan tí mo gbé jáde yìí ẹ ti understand yìí. this is evolution now. thank you this is evolution. ṣàlàyé lè náà papọ̀ so kò ń ṣe pé gbogbo àwọn èèyàn gan àkọ́kọ́ sáyé dán láwọ̀ báyìí gbogbo wo dán láwọ̀ àwọn kan ti wà tó ń pa àwọ̀ wọn kọ̀wé wọn kọ́lé tẹ́lẹ̀ so humanity máa continue lọ. mo fẹ́ béèrè question yẹn because based on the explanation tí science in Yorùbá ṣe because wọ́n make findings wọn dáadáa kán dẹ̀ tó gbé jáde wípé wọ́n go into extinction nítorí maybe because of flood or something like that but mi fẹ́ sọ̀rọ̀ lórí àwọn mo fẹ́ tún kíní yẹn gbé jáde ẹ jọ̀ọ́ ẹ fún mi ní some minutes ẹlòmílẹ̀ kó sọ pé. bẹ́ẹ̀ ni pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn èèyàn wá ń sọ látàárọ̀ ni pé nǹkan tí téèyàn ọba lè rí. ṣẹ́rí ṣe ẹ̀kan bọ́ sórí ẹ̀lú àwọn dinosaur yẹn wọ́n destroy by bombardment you understand. kí ni ẹ ló wọ́n destroy by. science náà prove ẹ̀ pé òdodo wọn ti lọ àsìkò lórí ilẹ̀ ayé bet mi ò mọ̀ bó mo ṣe fẹ́ ṣàlàyé àwọn kíní kíní wọn pè ní kíní yẹn. ẹ̀kọ́ tẹ̀mí fẹ́ ká kọ́ ń bẹ̀ ni pé kíní yẹn ò exist mọ́ wọ́n sì náà ti bẹ́rí kí láàfin mọ̀ yìí pé wọ́n bẹ́rí tó kọ́. àwọn archaeologists wọ́n prove àwọn eegun wọn ṣòtí àwọn archaeologists prove àwọn eegun wọn tán rí lórí ilẹ̀ bẹ́ẹ̀ ni. ChatGPT náà ni o àbí.
no wọ́n ṣe findings ni wọ́n ṣe findings gẹ́gẹ́ bí orí tó rí ní ilẹ̀ Yorùbá yìí tán ní Yorùbá ti exist more than 15 years táwọn kan tún sọ pé ṣe rí kán máa fi fídíò yẹn kán máa fi delay orí tó bá ti rí nǹkan yẹn ó ní machine tó fi máa rí. ẹ jẹ́ ká move forward next person ó dà pé ti fàṣẹ. No, humanity náà ni wọ́n àpò ṣùkú minute kan tí humanity fẹ́ lo tó fẹ́ fi sáré. No, humanity is done on why proof jáde ni. tó bá ṣe ẹgbẹ́ òsókè mo fẹ́ máa wá fídíò ní minute ní kí n sáré ṣàlàyé àwọn nǹkan tèmi náà máa ṣe. Okay. Fáṣẹ ìgbà yìí tí wàá ṣe dá sí. Okay, kí n má dá sí àbí. Ọ̀bọ̀já fún 3 minutes. Okay, kiri àbí. Ẹ má wọrí ẹ má sì bọ́nà la. Ẹ jẹ́ kí ẹ sì ti jábọ̀ yà. Okay, ó yà 3 minutes ẹ wà okay, thank you. Ṣé wọ́n pe kíní kan ní belief? Anybody tó bá ti wà nù religion, belief ló máa lò. Belief ló máa lò. Tí o bá ti lè lo belief, ẹni tí o bá ti lè wà pẹ̀lú belief pé mo believe nǹkan báyìí, mo believe nǹkan báyìí, kò lè ṣe anything religion. Tó bá ní ó yá ṣàdúrà, belief làdúrà. Tèmi ṣe wà yín sí mo ti ṣàdúrà yín sí Ọlọ́run ló mọjọ́ náà. Màá kọ́ mò ń wẹ̀ báyìí mò ń jáde, màá kọ́ dé ṣọ́ọ̀bù tèmi ni mò ń tajà tèmi lọ ni. Gbogbo nǹkan tá à ń pè ń pé ẹ mò ń lá ẹbu mò ń lá nǹkan kan. Mo experience ń pé àwọn nǹkan tó tún ń lò ó ṣiṣẹ́ fún wọn. Mo kàn lè bá wọn lò ní mo kódà mo ti tí bá ní mo ti lò ń ṣe Ọlọ́run ló mọjọ́ náà. So wọ́n wá sọ̀rọ̀ nípa iná àti àlùjọ náà. Èmi ò believe in anything kan tó ń jẹ́ náà àbí àlùjọ náà wà. Because láyé tá a wà yín sí àti wà láyé research. Tó ń pé research ń lọ lọ́tún ń lọ lósì. Tó bá yẹ pé anything wà tó ń jẹ́ iná àbálùjọ náà, wọ́n máa ti discover rẹ̀ fún wa. Ní pé yes kankan báyìí wà o, lóòótọ́ ló wà o. Ẹ̀yin pé kò fẹ́ kódà ChatGPT ń sìn. Ibi tí ChatGPT AI ọ̀hún dé kí Hausa dé kó fẹ́ lo ChatGPT mo fi Ọlọ́run bá fún wa tó bá ti ṣáà ti sọ fún pé Hausa language ló ń fẹ́ lò pẹ̀lú Hausa language yẹn ló máa fi ṣàlàyé fún Igbo náà the same thing Yorùbá náà the same thing English the same thing ẹ̀yin kan lè máa tẹ́tí ilẹ̀ kẹ́ máa gbọ́ nǹkan tí AI ń sọ níbi tí technology ń lọ tẹ́ bá fẹ́ sọ fún wa pé a lè believe lórí ìwé kí ìwé tó dé ayé tí exist ìwé wo làwọn tó jẹ́ pé wọ́n máa ń ṣe wọ́n fi discover oúnjẹ ìwé wo ló fi discover nǹkan tá a máa jẹ tó fi ń ṣara lóore tó jẹ́ pé science ò dẹ̀ gbọ́n dànù pé oúnjẹ kọ́ ló discover yìí ìwé wo ló fi discover àwọn so many things tá à ń lò lé ayé lákàá ọmọ ènìyàn ló ń débi everything àwọn kọ̀ọ̀kan wà tó yẹ pé wọ́n ti ṣe research ẹ̀ jáde gan dì sí yìí tó yẹ pé ìgbádùn sì ní fáwọn tó ń bọ̀ lọ́la ó lè má jẹ́ century tiwa yìí la máa ti lò kò yé everything tí ilé ayé ṣe ń wá everything ń lọ ni tá a bá ní ká máa believe lórí ìwé a máa wà lórí jù kan ni o because ìwé tí ò sọ fún wa pé nǹkan báyìí láfi ṣe nǹkan báyìí tá máa tẹ́ bá wo everybody ń sìn àgàgà Nàìjíríà wọ́n believe iná àlùjọ náà kò jẹ́ kí oníkàlùkù wọn lè move on tẹ́lẹ̀ bá fi ṣe báyìí ó máa wọ náà tẹ́lẹ̀ bá ṣe nǹkan báyìí ó máa wọ náà máa ṣe nǹkan so thank you so much. Ọ̀yá àǹtí Dami ṣé wà dáadáa ní bẹ́tà fẹ́ ẹ̀jọ́ bẹ́tà. bá ti fẹ́ kí n present kí ni ẹ kẹ́ jẹ́ kí n mọ̀. Ok mo fẹ́ káwọn. ṣé humanities ayé lọ́nà àbí gbòòní. ẹ jẹ́ káǹtí Dami sọ. èmi owó advice ni so ẹ lè jẹ́ kán teach ká. àǹtí Dami sábà fẹ́ sọ Dami àwọn máa ń fún wọn. humanity náà ni. ẹ mọ nǹkan tó reason tó ṣe ẹ mọ agogo àwọn topic tí ó tó ń lọ látẹ̀kùn yẹn number one tó bá ní kó sọ̀rọ̀ nípa àlùjọ náà àti náà kejì ẹ mọ̀ kán náà méjì ló wà mi àdẹ̀mọ́ náà tó ní kálukú máa lọ bọ̀ èmi kò sí nǹkan tó ń jẹ́ náà nínú dictionary tèmi wọ́n fi tàn wá wọ́n fi dọ̀nà wá rú wọn ò jẹ́ ká ní brain ẹjọ́ èèyàn mélòó ló wà níbí báyìí tó ti ṣiṣẹ́ ní hospital rẹ̀ mi ò sọ hospital Naija o tọkọ mọ́ wa máa ṣe praise and worship kan tó attend sí patient no tẹ́tí ṣiṣẹ́ labroad tẹ́tí ṣiṣẹ́ outside that country tí ẹ ti rí àwọn human being ọmọ kékeré ọmọ jòjòló tó bí tóyìnbó máa try láti rescue tó máa jẹ́ kó make sure pé padà pọ̀ sáyé tẹ́ bá wo àwọn nǹkan báyẹn máa wò pé àwọn tó gbé ẹ̀sìn wá sí Áfíríkà wọ́n da ọ̀nà wa rú wọ́n da orí wa rú wọn jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe láṣẹ máa lé iná kan iná Christian iná Muslim ìlú àlùjọ́nà kò jẹ́ kí àwọn èèyàn gbogbo nǹkan tó yẹ ká fight fún gbogbo nǹkan tó yẹ ká wò pé this is my right iná transformer ò sí ládùúgbò kan ẹ máa gbàdúrà tọ́lọ́run pé kọ́lọ́run jẹ́ kẹ́ ní transformer why nǹkan tó yẹ pé right yín ni
nǹkan tó yẹ pé ìjọba orí tax tó ń yọ lórí wa tó yẹ kó fi ra transformer fún wa a máa dúpẹ́ pé Olúwa ṣeun pé wọ́n gbé transformer fún wa why ta ṣe máa dúpẹ́ ṣe rí gbogbo bí bó ṣe tábà ẹjọ́ ẹ má bínú ẹ bọ́rọ̀ mi ṣe bó bá ṣe understand ẹjọ́ gbogbo ọ̀nà tó fi jẹ́ pé a nílè jáde láti fight jẹ́ ká filẹ̀ fọlọ́run gbogbo nǹkan wọ́n make sure pé wọ́n fi Ọlọ́run yẹn Jésù Mohammed wọ́n fi gbogbo ẹ̀dá orí wa rú tá a fi nílè fight tán fẹ́ ká develop à ń ṣerú ní Naija nílùú wa a tún wá sílò ìbò no matter gbogbo tí mo kà gbogbo kọ́tà kan bí náà second class citizen ṣe lólúwa ẹ̀ pẹ̀lú blue pali tó lu ẹ̀ gbé dání this is not my home ìlú mi kọ́ ni bí bọ́ mi mọ bí mo ṣe gbà mí táwọn mi bá ti rági mi mọ bí mo ṣe lè explain fún àwọn èèyàn pé àwọn pípì dá ọ̀nà wa rú pẹ̀lú iná a máa pípẹ́ gbé topic yẹn jáde ò pé iná yẹn gbogbo nǹkan tó yẹ ká ṣe láyé because a ní mo gbọ́ mẹ́sẹ̀gì bọ̀bọ̀ kan lánàá ó sọ pé ẹ gbogbo nǹkan ṣe bá máa filẹ̀ fọ́ láàní pé àní filẹ̀ ẹsẹ̀ mẹ́fà ni but a ṣe fight fún life wa níbí báyìí o mọ́tò tí Toyota máa ṣe mọ́tò range máa ṣe 2030 wọ́n ti ń ṣe sílẹ̀ why tó jẹ́ pé iná là ń lé wọ́n ti fi dọ̀nà wa rú ẹjọ́ ẹ jẹ́ ká máa think out of the box ẹ má já máa ronú Quran or Bible mo mọ̀ pé máa yẹn fẹ́ máa bálé mọ́mí of ṣéèkì ọ̀yà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé tó bá sùn kíni ẹ̀mẹ́yà àlá tó yẹ pé kó tẹ bá ròǹgbà mi lẹ́ máa fi lálàá gbogbo tẹ bá sùn gbà mí ọmọ kan ni mo ṣe ń bá sọ̀rọ̀ tó rọ pé jòun lè kiri mo ní because you think too much ó ti believe in the Bible jù ó ti believe in the Bible. àtàwọn tí wọ́n máa ń bá oúnjẹ lẹ́nu ara wọn tán bá jẹun lójú oorun mà. mélòó lẹ ti rí sà. ó pọ̀ dáadáa. tẹ́rì dá ọ̀nkú mo ṣiṣẹ́ pẹ̀lú arúgbó I'm talking about my unit ẹ wo mo ṣiṣẹ́ pẹ̀lú àwọn arúgbó tó yẹ pé a máa unit a máa wọ́n divide building then wọ́n divide ẹ̀ fún àwọn people village torí pé wọ́n ti di ọmọdé padà so many things gba tí mo dé ìlú òyìnbó pé ayé àwọn tó dọ̀rọ̀ pàrọ̀ èmi bóyá lómi lè jẹun kó má rántí fomi iṣẹ́ nínú kó wá gbóúnjẹ mọ́jú. ẹ ṣe dey play. ẹ wò ẹ dákun yín tí mo fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi tí fàṣẹ kí bàbá wa humanist kan tó sọ̀rọ̀ ẹ dákun gẹ́gẹ́ evolution tẹ gbé wá fún ẹ kan kí ló fà á tá tó wá ń rí àwọn ìnàkí nínú igbó táwọn náà ò tí ì padà evolve séèyàn ẹ dákun ẹ ṣeun kan sà. ẹ ṣe rí ti dinosaurs ni màá kọ́kọ́ ni mo máa yanjú torí wípé different human ni ó dàbí pé àwọn ẹran yẹn different time ni wọ́n lò gbà nípa ti dinosaurs màá kàn tẹ̀ sáré sọ nǹkan tó wà ní ibi báyìí láì jẹ́ pé bóyá mi ò ní go into details màá wá fi kámẹ́rà mi sí back camera a rí different articles and scientific proving nípa dinosaurs nísìnyí nǹkan tí literally nǹkan tó cause extinction wọn ni asteroid àwọn ayé píníṣín àbí òkúta píníṣín tó máa náà ní òun ló wá sí ilé ayé and there is an estimation that something like that may occur in the next 5 billion years scientifically. Now nǹkan tó mú àwọn yẹn wà tán fi exist kúrò ní tán go into extinction ní ilé ayé òun nìyẹn. Now màá wá fi àwọn oríṣiríṣi scientific publications lórí ẹ̀ṣẹ́ ti rí the extinctions of dinosaurs the enigma of the extinction of dinosaurs ó pọ̀ bámbám àwọn òwe tó ti kọ́ 1979 and 1956 lélẹ̀ so ó pọ̀ tí wọ́n ti ṣe náà ìkànnì máa fi ẹwọ́rú eléyìí sìn bí wọ́n ṣe rí lélẹ̀ ìyẹn àwọn dinosaurs yẹn tẹ́ bá dẹ̀ lọ wo nǹkan tí ìwé yìí tí òun sọ nípa ẹ̀ náà ni wípé ó fi àwọn timing ó fi àwọn hypothesis kan tó fi justify iṣẹ́ wọn meaning pé it was scientifically proven torí wọ́n lo fossil wọn eléyìí ní kọ́kọ́ there is another one this one bí àwọn dinosaurs yẹn ṣe rí lélẹ̀ eléyìí bọ́ ṣe rí lélẹ̀ wọ́n dẹ̀ tóbi jù báyìí lọ wọ́n máa ń ga jù báyìí lọ ìbọn tí fọ́tò lásán tiẹ̀ lélẹ̀ fọ́tò lásán lélẹ̀ wọ́n tóbi gan that is why tẹ́ bá wo ẹ wo skeleton ẹ̀ nílẹ̀ so gbogbo àwọn nǹkan tí wọ́n kó jọ tó fi ṣe àwárí wọn nìyẹn irú ibi kan tó ti rí environment kan lélẹ̀ tí ẹni yìí study so gbogbo àwọn kinní yìí wọ́n ti lò gbà kó tó di pé àwa èèyàn àti ẹ̀ lò gbà rárá tó bá mọ̀ pé ó rú ẹ lójú ìwé pọ̀ lórí ẹ̀ kó ṣe nǹkan tó fi máa fi sábẹ́ àwọn sọ now nípa human evolution too àwọn èèyàn náà ẹ lọ wò láti ilẹ̀ tẹ́ bá sọ wípé Adam and Eve ni first and second that means nípa àwọn yẹn máa jọ ọ̀bọ gan nìyẹn o Adam and Eve máa jọ ọ̀bọ gan nìyẹn o
ọ̀bọ gidi náà máa jẹ o torí ní bí àwọn èèyàn ṣe gẹ́gẹ́ bí science ṣe prove bá a ṣe ń dàgbà sí ẹ má bínú kí n tó lọ síwájú dinosaurs yìí 5 million years ni mo sọ rárá 66,000 years ni 160 million years ago ṣé ẹ ti rí 160 million years ago ni wọ́n ti go in existence unfortunately sorry ẹ má bínú òun lélẹ̀ 66 million years òun ni only they go in went extinction in 66 million years ago now tẹ́ bá dẹ̀ lọ wò ẹ má bínú ẹ̀yẹn lẹ́sìn ìgbà tẹ́ bá wá type how many tí Adam and Eve bá wà ní ilé ayé nísìn how old ni wọ́n máa jẹ́ ó máa ní 6,000 years ó máa ní 6,000 years ẹ má bínú does that mean pé àwọn ẹran yìí wọ́n ti lò gbà and tẹ́ bá dẹ̀ tún lọ wo àwọn religion kan we have one that is called shamanism is 12,000 years animism is 10,000 years àwọn yẹn tún predate Adam and Eve based on the number of years tán ni wọ́n tó bá wà ní ayé tán ti lò so gbogbo concept of pé bóyá wọ́n ṣe kinní kan yẹn ẹ má jẹ́ ká lọ sí ibẹ̀ yẹn nípa ti ìnàkí tí bàbá béèrè wípé kí ló tó ṣì wà ní ilé ayé ẹ má bínú bàbá mi ǹjẹ́ mọ ìyàtọ̀ tó wà láàrin èèyàn pẹ̀lú ìnàkí tẹ́ sọ yẹn ṣé mọ ìyàtọ̀ tó wà láàrin elégbèdè pẹ̀lú ìnàkí ṣé rí gbogbo àwọn kinní yìí ẹ wò mí lè go into detail torí mi mọ̀ púpọ̀ nínú ẹ̀ ó ti yé yín. ó ṣe ṣàlàyé ẹ lè fi eléyìí ṣàlàyé. ok kàn gbé sí big screen. nísìnyí ẹ wòran ní àti ilẹ̀ eléyìí sì mi ò tí ka kìíní archaeological evidence wọ́n fi gbé ògbélé jáde but nǹkan tó ti kọ́ wa láti secondary school gan ni bí èèyàn ṣe máa evolve bá a ṣe evolve tá a fi wá di bá a ṣe wà yìí ẹ má jẹ́ kó yà á lẹ́nu wípé in the next maybe 6,000 7,000 years gbogbo wa máa di èèyàn funfun and there is this research tó sọ wípé in couple of years bóyá 1 million or 3 million years èdè máa parapọ̀ ó lè má ju méjì lọ mọ́ nílé ayé èdè tá à ń sọ yóò máa parapọ̀ ó lè má ju méjì lọ ní ilé ayé that is why tá a fi ń sọ wípé anywhere tá a bá lọ ẹ jẹ́ kí Yorùbá máa jọba tí gbogbo èdè bá tiẹ̀ fẹ́ lọ into existence kí Yorùbá tiẹ̀ sì lékè díẹ̀ so bá ṣe evolve lélẹ́yìí díẹ̀ ẹ wò yẹn bó ṣe dàbí ọmọ ọ̀bọ ẹ wò yìí tó tẹ̀lé bí ìnàkí ẹ wò yìí tó tẹ̀lé now tẹ́ bá lọ wo fossil tí wọ́n rí ní kí lorúkọ ẹ ní ilẹ̀ Yorùbá yìí Ìwéléru ó dàbí second to the last person yẹn ni ìtorí àwọn ẹlẹ́sìn sọ wípé àwọn ò lè rí báyẹn pé kò ṣe àwọn nìyẹn wọ́n ní kò ń ṣe àwọn nìyẹn bọ́ tẹ́ bá lọ wo bá a ṣe rí ní thousands of years back ǹjẹ́ bá a ṣe rí gbà yẹn ṣé bá a ṣe rí nísìnyí tẹ́ bá wo ọmọ mi ìsìn very beautiful and handsome people so ṣé bó ṣe rí nìyẹn ní 10,000 years ago 20,000 years ago Ọlọ́run á wà pẹ̀lú wa o ẹ ṣé. Bàbá ẹ dákun bá Mr. Ide ẹkọ lẹsà ẹ dákun yín tí mò ń béèrè ìmọ̀ bọ́yá àwọn èèyàn gẹ́ẹ̀tì mi ò wípé ẹ mọ̀ pé wọ́n ní à ń yíra padà díẹ̀díẹ̀ látara ọ̀bọ yẹn ẹ dákun yín tèmi ń béèrè ni pé ẹ mọ̀ àwọn ọ̀bọ tán wà nínú igbó yẹn kí ló dé tó yẹ pé gbogbo wọn náà mọ yíra padà kán máa dèèyàn díẹ̀díẹ̀ báwọn ẹ dákun ìbéèrè tí mo. tí ì dé bá wọn ni tí revolution bá dé bá wọn máa yíra padà. nítorí ẹ wo Mr. Ide ẹ sọ̀rọ̀. ẹ ṣé gan thanks for giving me the time láti sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ti sọ̀rọ̀ tó pọ̀ but mi mọ̀ bí tí mo ti máa mú bẹ̀rẹ̀ kan jẹ́ kí n go into heaven and earth yẹn ṣe rí Ọlọ́run ni kó ṣàánú wa ní Nàìjíríà mo dẹ̀ mọ̀ wípé mo lè sọ pé bí a ṣe gbọ́n tó nílùú yẹn náà bẹ́ẹ̀ ni mi ì fẹ́ sọ̀dàkejì ẹ̀ torí tí mo bá ti sọ̀dàkejì ẹ̀ mo ti kó àwọn tó bí wa mọ́ nìyẹn. Sister mi tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn Sister Dami she has actually spoken my mind Ọlọ́run nìkan ló lè ṣàánú wa kó kó wa ní kúrò nínú ìgbèkùn tí a ti ti ọrùn ara wa bọ̀ tẹ́ bá wo àwọn ẹ̀sìn tán mú wá fún wa àwọn ẹ̀sìn yìí ló introduce wa sí ọ̀run wípé à ń lọ sọ́run ṣé mọ̀ pé àwọn òyìnbó wọ́n ti ṣe research tán ti lọ sínú heart wọ́n dẹ̀ lọ tí wọ́n lọ rí bó ṣe rú so if there is a place tó jẹ́ pé ó wà tí a ń pè ní ọ̀run research ti máa débẹ̀ lẹ́sẹ̀rí one thing tí àwọn èèyàn wọ ò mọ̀ ní wípé ẹ̀sìn tá à ń ṣe yìí ẹ̀sìn yẹn ìkónilẹ́rú àti the level of poverty ní ìlú Nàìjíríà òun ló jẹ́ kó rí báyẹn. Mani ìṣẹ́dàpọ̀ ẹ̀ mọ̀t.
if tẹ bá ti lọ sí àwọn ìlú kọ̀ọ̀kan tó jẹ́ African countries kò síbi tẹ ti máa rí àwọn ìlú tó jẹ́ pé ìkan tó jẹ́ iṣẹ́ tó ń ṣe ni wọ́n máa sọ pé iṣẹ́ ẹni tó ń ṣe ẹ̀sìn bóyá o jẹ́ àfáà tàbí pastor tó máa jẹ́ iṣẹ́ nìkan tó ń ṣe nìyẹn. But look at the population of this thing nílùú táwa ti wá. And I can tell you for free wípé the way things bó ṣe ń lọ yìí you will continue to see people like Guru Maharaji and the rest tó máa come up soon because wọ́n ti rí i pé ọ̀nà ìjẹ nìyẹn and that is the reason tó jẹ́ pé anybody bá wà lọ́ndà bóyá o wà lọ́ndà pastor kan tàbí o wà lọ́dọ̀ ọ̀ndà ẹnìkan tí o bá ti rí ṣe ìwọ náà máa fẹ́ dá dúró torí pé o mọ̀ yìí pé àwọn èèyàn ń wá quick wealth wọ́n ń wá owó ńlá ìdí náà dẹ̀ nìyẹn tó ṣe jẹ́ pé ìjọba ìgbà tó jẹ́ pé nǹkan tíjọba náà tí wọ́n fi ń rí ọ̀rọ̀ òṣèlú ṣe nìyẹn ọ̀rọ̀ ẹ̀sìn náà fi ń rí ọ̀rọ̀ òṣèlú náà fi ń rí ṣe. If you look at the statistics ní as of 2025 tó gbé statistics owó tí àwọn tó depart ní 2024 tí government tó contribute sí àwọn tó ń travel lọ fún àwọn all this pilgrimage owó tí government put for that thing was 90 billion subsidy 90 billion pé àwọn kan fẹ́ lọ out of Nigeria láti fẹ́ lọ sin kankan nílùú ibì kan. So it's a system tó jẹ́ pé wọ́n ti design nítorí pé àwọn èèyàn ò ní ọpọlọ àti the level of poverty nílùú wa. If you look at it tá bá bẹ̀rẹ̀ sí ní drag ẹ̀ now pé kéèyàn máa ṣiṣẹ́ pastor tàbí kó máa ṣiṣẹ́ àfáà ṣe iṣẹ́ ni you will see some people will come up here to continue to tell us and these are the people the only thing tí wọ́n lè fi. ẹjọ dákun Mr. ID ẹjọ àfà pastor ẹ má tako ẹni àfà làwa. When you were talking I didn't stop you. ẹ ṣe sùúrù àfà làwa ẹ kàn di ṣé iná wà kò sí. if you are an àfà just listen to me when I finish. ẹ má gbọ́ ṣẹ́rí ẹ rí i pé àmọ́ iṣẹ́ tẹ̀ ń ṣe àdẹ́tako yìí iṣẹ́ tẹ̀ bá ń ṣe yẹn ẹ respect anybody bá ń ṣe tọ́mọ anybody bá ń kó máa ń kéwò. ṣé kí ẹ mi please Mr. ID ẹ dákun ẹnìkan ṣe àfẹ́ ẹnìkan ṣe sọ̀rọ̀ sórí tọ́pìkì iná àlùjọ náà yẹn oyè please oyè yìí báyìí. Okay ẹ ṣe ẹ jẹ it's okay ẹ ṣe gan thank you. àfáà mi ṣe ní 50 seconds. It's okay ẹ ṣe. ṣe rí Ọlọ́run kó ṣàánú wa torí pé ayé gba ọ̀lẹ ó dẹ̀ gba olódo náà ayé gba olè ó gba ọ̀lẹ ó gba olódo. mi ní láìkì gbogbo nǹkan tí mo rí àti ṣe kó wá òkè náà kẹ́ máa yín sọ̀tì yẹn ẹjọ mi ò ti jáde ẹjọ ṣé mo yín sọ̀tẹ̀ nìkan ẹjọ ṣé mi ò yín sọ̀tẹ̀ nìkan ẹjọ mi ò tẹjọ ẹ fún mi táìmì padà ẹjọ ṣe rí ó máa ń ṣe ni pé anybody náà ló fẹ́ dá sọ̀rọ̀ wàláhì kò kí ń ṣe kínní ẹjọ even sometimes tá bá fẹ́ ṣe program báyìí ẹ bring only scholars kan wá sókè kan wá dá sọ̀rọ̀ lánàá nǹkan kan ṣẹlẹ̀ lórí platform tẹ́nìkan sọ pé ìwọ yóò mọ̀ nípa Arabic ìwọ yìí ló wá ń debate Arabic pẹ̀lú èèyàn ẹlòmíì wà tó pé ní field ẹ̀bí tó good sí English language ni ìwọ yìí ló fẹ́ bá a debate lórí English language tó fẹ́ máa correct ẹ̀ ẹlòmíì wà kò mọ̀ nípa history ìwọ yìí ló fẹ́ máa bẹ́ẹ̀ tó mọ̀ nípa history ló fẹ́ máa bá a debate torí ẹ̀ já ṣe sùúrù ṣó ti yé now obìnrin yẹn ó ti lọ so nínú philosophy àwọn tó bá mọ̀ nípa philosophy dáadáa kò sí yes kò dẹ̀ sí no nínú philosophy either you choose yes or you choose no but kí nǹkan kó wá jẹ́ yes at the same time kó dẹ̀ jẹ́ no there is nothing like that so lórí topic tá a wà lórí pé ká